Ké bàbá mo ṣeré o, Olúwa mo ṣeun o. Ayé o, Olúwa mo ṣeun o. Olúwa mo ṣeun o, bàbá mo ṣeun o. Ayé o, Olúwa mo ṣeun o. Ọpẹ́ la mú à lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ọjọ́jọ́ òní kò ṣojú mi. Bàbá dáadáa. Èyége líbe òun lè yé ọjà èsìtà ọjà Ọlábìntán mo ti dárúkọ rẹ̀ ní báyìí. A rí wí kí mo ti jẹ́ síun àti nǹkan mọ̀ ló pa kàn bí mi kó o nírì bí mi o kó o ní mú ìní bí mi o èyé èrèjà ìjà kíra ẹ̀rá olé hàn kẹ́ gbọ́ ẹ. Yà o. Níye. Èmi mo mọ̀ bí Òjó Ọlábìntán èmi mo bí. Kéètì ṣe níjọ́ òbí mi kéètì rí. Mo wá jíjẹ mo fẹ́ ya jẹ́ àbá rẹ̀ kí mi yà gbé òun á lọ ẹ̀kọ́ sọ̀mọ̀ ra. Ṣé iyán ni gúṣá? Ẹ̀lùbọ́ ni mo rò. Ẹ̀lùbọ́. Mo ṣe ọbẹ̀ ọ̀túnrún sí. Ọbẹ̀ ọ̀túnrún? Ọpẹ́ mọ́dẹ̀ ti jẹ́ wọn ni mọ́. Ọgbẹ́ ni mo lọ síbi mo ti yà gbé òun. Mo débẹ̀ mẹ́rọ ni olúlé mo jòkó lẹ̀ síbẹ̀ dé. Ọ̀nà yàrá wọn lọ́ọ̀rì. Ọ̀rà láì. Ọ̀rà yeast lọ́ra láì. Kàn mí ṣe búrẹ́dì. Kàn mí ṣe búrẹ́dì. Ọ̀rẹ́ ọ̀ya ẹ̀mọ bàbá lulẹ̀ ọ̀jáde mo jà kó jòkó lẹ̀. Báà ní ṣe kú kọ̀gá ó kò rí dé. Mo rí mú àmì kọ́sọ́mà rẹ̀ wí kí mi yà gbé òun dídán yá kó lónìí o. Ẹ gbọ́dọ̀ kọjá òní. Yìí kí n bá ti mọ̀ gbá òkè mọ̀ bá lé o. Mo jà kó dúró máa tùgbẹ̀ mo ti rọ́ síbẹ̀ lónìí gbẹ̀ nídìí yìí. Ìbá àwọn òde kọjá ọ̀dọ̀ rẹ̀ wí kọ́sọ́mà wọn ní ìtì ìbí ọ̀dọ̀ lánà ro ti yá gbé ìsì. Ó yẹ kẹyọ mọ́ra dá. Ẹ̀kún mi ṣe búrẹ́dì mi bá a nẹni gbẹ̀ nídìí yìí. Iye ìbúrú ó ṣe mo kò tí ì rí bá ń yọ ìwé kí mi dà á lọ kí ẹ̀dẹ̀ dá mi padà ọjà kan á yí ọ̀lé omi ó. Torí oyún ni àbí? Ọjà kan yá mé òní ọjà kan yá mú kò mí. Bí àwọn máa kà rẹ̀ ṣe bọ́ ní kàn bá wí bọ́ni kàn bá wí ọ̀rá ìró ni kàbí ọmọ ìjìra mọ̀jágun gbé mọ̀jágun ìbọn nínú ilé mo dì délé ní kí n gbé jíjẹ kí mi ajẹ́ ẹ̀rùn mi dẹ̀rán. Jíjẹ kan ti ṣe wàhálà ṣe. Jíjẹ mo ti ṣe wàhálà rẹ̀ mo ti ṣe bàtàn náà ni pé òní lèmi jíjẹ kì máa jẹ́ kí n mọ̀ ká fàrọ̀gùn bá mi tí mọ̀jákùsù kọ́ dẹ ìdájí kì í ṣe mí bá ní kàn bá wí òbí ṣe mí náà mo wí hàn àbára mi àbálábìtán mi bá ní ṣe mí ò mẹ́ẹ̀kọ́ sùn títí kò jú mú má mi bá ní ṣe mí mo lọ sí hospital ìhè mọ̀jákùn mú kété mọ̀ ọ́rà àti àpò mọ̀ gbé lọ mọ̀jákùn dì í sí mọ̀jákùn lọ. Ṣé mọ́tò náà ń gbé lọ àbí kẹ̀kẹ́? Mọ́tò ni mo ọ̀lẹ́ ní gárèjì lọ sí ṣèlèjù mo débẹ̀ mọ́ ẹṣẹ́ mo ti kó mi dání mo ti kó dání nàná mo kàn tẹ̀sí mi o náà akémìnrin àsórí bẹ́ẹ̀dì. Èrò ọmọ mo jáko rìn lọ sórí bẹ́ẹ̀dì kọ̀pẹ́ náà lóògbé ké ọlọ́njẹ́ rárá rẹ̀ mo bímọ. Ọjẹ́ rẹ̀ agbára rẹ̀. Bẹ́ẹ̀ ni mo bímọ mo tẹ wíyàn yé mi náà pé mo mọ̀ lọ́sẹ̀ sásìpìtì o èyí mi jákun náà yá òun ní èrò tì mí síbẹ̀ mo rí bímọ náà rè lòun náà rè bá kọ́ rè yá kàn rè ró báríkà ọmọ o báríkà o ọlọ́run ṣeun o. Èyí lè mí náà. Ẹ̀wọ́ náà ni bá ní mo. Wọ́n àwọn owó ìtàn kan ẹ sọ wá lónìí olóyàjọ́ òní ní pé 50 ọdún 50 years. Ó yẹ kọ́ nìyàn mo rí Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà kò ẹ láyé kò láàyè ọpẹ́ ra Títí Láé-Láé ní lọ́dọ̀ rẹ̀
títí láéláé lọ́pẹ́ wà lọ́dọ̀ rẹ Olúwa títí láéláé lọ́pẹ́ wà lọ́dọ̀ rẹ títí láéláé lọ́pẹ́ wà lọ́dọ̀ rẹ lọ́pẹ́ wà lọ́dọ̀ rẹ lọ́pẹ́ wà lọ́dọ̀ rẹ lọ́pẹ́ wà lọ́dọ̀ rẹ Olúwa o ṣé o adúpẹ́ lọ́ọ̀ rẹ o bàbá dáadáa iye mi lè yí lójú ayé rẹ̀ náà ni mo ẹ̀dẹ̀ pé 50 ọdún ẹ̀rá o lè bá a dúpẹ́ lọ́ọ̀lọ́ ẹ̀ ṣì bí mọ̀ ọ́ ṣe bẹ́ẹ̀ lè ti rí ṣùgbọ́n Ọlọ́run fún ara rẹ̀ òun ní tọ́jú ọmọ kékeré náà kì í dé retí ìjọsọ́ lọ́wọ́ ṣe tí Ọlọ́run kò ṣe tèmi kì í yé mi kọ ẹ̀dẹ̀ yáyọ̀ lórí mi títí dò ní Ọlọ́run á ṣe tí lórúkọ Jésù tí a ṣàṣe tí o èyí rí súre kan ẹnà ṣẹṣẹṣẹ kan sì jẹ́ o wàá tẹjọ ìyá wàá jọrọ mọ owó ìyá jẹ lulẹ ọkọ rẹ kọ lóyún kó mu bínúbínú kó ọmọ bá jẹ ṣègi kó tọ́jú rẹ̀ kó olóko bímọ ọ kó ìyá kọ ẹ jẹ kó tọ́jú ọmọ rẹ̀ tẹrẹ láàdá lálẹ́ ògbè kan àyà bá kọjá pé kìmẹ̀dá yóò mú kankan kọjá pé ìyá láàjú màmá kí mi nídìí màmá ìyí jẹ mi mẹ́gbàá mú kò mí o ṣùgbọ́n àkàrí àdẹ̀gbà kí mi ṣe wàhálà ìyá ní àmì jíjẹ ìyá kò mí kékeré òun náà ọ̀nẹ́bà tí yóò ṣe bà wàá tí ọ̀mú rọ́jú àjọrọ̀ rẹ̀ lálẹ́ kékeré kì í omi pátápátá bá kékeré ń rí láàsùn àmì lórúkọ Jésù èso kà á ṣọmọ rí àmì o ọmọ rẹ̀ àyàn á yanjú àmì gbogbo ibi kì í bá ti fẹ́ rán ọmọ rẹ̀ lùlù òyìnbó lọ́dọ̀ á bá mi yọ̀ǹda rẹ̀ kú àmì ayé rẹ̀ á lójú àmì á rí ìbàjẹ́ àmì gbogbo ayé á dìde sí i àmì bẹ́ẹ̀ á wá ìtì àmì ẹ̀jẹ̀ Jésù ààbò yín àmì lórúkọ Jésù Kristi Olúwa wa.